A mà lẹ́ o, ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àsìkò yìí o, a kú afẹ́rẹ́ yìí, ẹ kú bí Nàìjíríà ṣe ń lọ. Nígbà tí gbogbo èèyàn ń wá ibi tó máa forí pamọ́ sí, tí olúkálùkù ń wá àtijẹ àti mu, tó ń wá bóun ṣe máa ṣoríire, àwọn kan tún wà láyé yìí. Pẹ̀lú bá wọn ṣe ń wá, bá ṣe ń pariwo pé ta ló fẹ́ ràn wá lọ́wọ́, bàbá Tinubu ẹ ràn wá lọ́wọ́, ibẹ̀ ni àwọn kan yìí wà. Tó jẹ́ pé orí burúkú làwọn tó ń yàn láàyò láti ṣe nínú ayé wọn. Èmi ò tí ẹ mọ̀ pé ọ̀rọ̀ Muyideen tó yìí ń jọ àwọn èèyàn lójú, tó ń jọ wọ́n lójú, tó jẹ wọ́n lógun láti sọ̀sọ̀ ìsọkúsọ. Wọ́n yìí ń sọ̀sọkúsọ torí tá bá rí àní sọ. Nǹkan tá tún gbọ́ ń rọ̀lẹ́ yìí, ìyá kan máa ti ẹ̀ jáde, ìyá yẹn tẹ́ bá ti ẹ̀ wò. Tẹ́ bá wo live woman yẹn, ẹ wo bí ilé ayé ẹ̀ ṣe rí, at least age ẹ̀, ká tí ẹ̀ yí gé kúrú, á yí wọ bí 60 to 65. Màmá yẹn, ó rò pé òun mọ ọ̀rọ̀ sọ lẹ́nu ẹ̀. Lẹ́nu ẹ̀ wá ń jó bálabàla, wà á rí ẹni tó fẹ́ rin fín láyé yìí, ó ní Àgbàlá Gabriel. Kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe ẹni ẹlẹ́ni. Ẹni tó bá ló máa wálẹ̀, ẹni tó ti lọ sókè fúnra ẹ̀, òun ló máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ tó máa wálẹ̀. Ọlọ́run nìkan lolùdájọ́. Ẹni tí Ọlọ́run bá ti gbéga, ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ tún fà wálẹ̀, ó fẹ́ gbiná, ó fẹ́ jóná lóye. Bàbá Àgbàlá Gabriel, iṣẹ́ ìránṣẹ́ yín kò ní dòkú. Lágbára ẹ̀jẹ̀ Jésù, ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run á túbọ̀ máa gbé yín ga. Gbogbo ìsọkúsọ tó ń sọ sí yín, mélòó, ẹ̀yin ò tí ẹ̀, wọ́n ò tí ẹ̀ gbọ́ nǹkan kan. Mélòó náà ti sọ fún Jésù. Tó ń sọ fún Jésù lóríṣiríṣi ọ̀nà. Ó ṣà ń sọ pé kí bàbá dáríjì wọ́n torí wọ́n mọ nǹkan tó ń ṣe. Can you imagine bí ìyá yẹn ṣe dìde ní ìrọ̀lẹ́ yìí ni mo máa ń gbọ́ rẹ̀. Because tí n bá dákẹ́, ọ̀rọ̀ yẹn kàn ń gbé mi inú, kàn ń gbé mi wá. Tí n bá sọ̀rọ̀ jáde, ó máa dàbí pé àwọn èèyàn, àwọn kan ti gbọ́, wọ́n dákẹ́. Àwọn tó gbọ́ yẹn tó dákẹ́, ìkà ni wọ́n. Àwọn kan ò ní access. Wọ́n máa bet. Mo mọ̀ pé lọ́kàn wọn, wọ́n ń gbàdúrà fún Àgbàlá Gabriel. Kò sí ẹni tó máa burú tó máa sọ pé ẹni tó ń ṣe ore fún èèyàn bí i t'Àgbàlá Gabriel. Tó bá sọ pé wọ́n máa ṣépè fún, èpè yẹn máa di àdúrà ni wọ́n ṣe fún. Wọ́n ní orí elépè lèpè ń tọ̀. Ẹni ṣépè fún Àgbàlá Gabriel, ara ẹ̀ ló ń ṣe. Ẹni sọ̀sọkúsọ sí ara ẹ̀ ló ń ṣe. Ẹni sọ pé ó ṣe rere, ara ẹ̀ ló ń ṣe. Everybody ló máa gba èrè ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ. Ni woman yẹn wá dé lálẹ́ yìí o. Ó ní, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé Àgbàlá Gabriel ó ṣe ore, ó ṣe kíni. Ẹ̀yin ò wá aspect ọ̀rọ̀ kan tí Muyideen sọ. Side Muyideen. Òótọ́ ọ̀rọ̀ ni Muyideen sọ. Àgbàlá Gabriel pẹ̀lú Muyideen, wọ́n níbi tán jọ di ọ̀rọ̀ wọn sí. Wọ́n níbi tán jọ ń plan life wọn. Ó ti sọ àṣírí Muyideen ó wà lọ́wọ́ Gabriel, àṣírí Gabriel wà lọ́wọ́ Muyideen. Mo ní kẹ máa gbọ́rọ̀ ní gboro ẹnu àwọn onísọkúsọ. Mo ní báwo ni kí èèyàn ṣe, kì í ṣe gbogbo àwọn tó kọ́jọ́ sórí ibi kàlẹ́ńdà ló máa gbọ́n o. Àṣé èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù, wọ́n kúnlé ayé yìí. Ìyá yìí pẹ̀lú gbogbo ìlàkàkà àwọn èèyàn láti jẹ́ kí wọ́n paná kíní yìí. Everybody àwọn tó ń side Àgbàlá Gabriel, wọ́n tó 1/4. Wọ́n pọ̀ ju àwọn tó ń side, tó ń bú Àgbàlá Gabriel. Àwọn yẹn náà, wọ́n ò tí ẹ̀ rí nǹkan tó ń sọ because wọ́n ò rí nǹkan tó sọ. Because àwọn tó ń side Àgbàlá Gabriel ló pọ̀ jù. Káṣá ni a pín 100 lọ́nà 99. 99 ó wà fún Àgbàlá Gabriel. Ṣé rí àwọn tó kù yẹn, àwọn oníjẹ níbi màdàrú. Àwọn gan fẹ́ máa blame Àgbàlá Gabriel. Èṣù gan ń kọjú ìjà sí àwọn náà. Torí kì í ṣe àwọn náà, èṣù náà ń sìn. Èṣù náà ń bá wí, kì í ṣe Àgbàlá Gabriel. Torí ìtàn sọ sí Jésù sọ fún
Àgbàlá Gabriel. Bàbá Àgbàlá Gabriel, ẹ má wo tí ẹ máa bá ṣe ìránṣẹ́ yín lọ. Agbára Ọlọ́run tó bá máa bùkún yín. Ẹni tó bá sọ fún yín pé òun máa wọ̀ yín, òun fẹ́ gbé yín sọ̀kalẹ̀, òun gangan ló máa jù sí kòtò. Agbára Ọlọ́run, agbára yín ò ní, Ọlọ́run máa sọ agbára yín dọ̀tun. Àbí ẹni ẹlẹ́ni. So màmá yẹn wá sọ pé Muyideen ni pé tó bá jẹ́ pé wọ́n ní deal pẹ̀lú bàbá Gabriel, kò ní jáde kó máa sọ fún bàbá Àgbàlá Gabriel pé ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Ó tiẹ̀ ti dá rẹ̀ lẹ́jọ́ náà. Muyideen ti dá rẹ̀ lẹ́jọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń support Muyideen, gbogbo yín tẹ̀ ti jọ dára yín lẹ́jọ́. Torí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ yín ò tà, kò tà nínú ayé yìí. Ọ̀rọ̀ tí ò ní làákàyè. Wọ́n sọ pé kán gbé, ìwà àwọn tó ń dáwó fún Muyideen. Wọ́n dáwó fún Àgbàlá Gabriel pé kó fi ṣàánú fún Muyideen. Níbi ilé náà tó ń ṣe tán, ní Àgbàlá Gabriel ṣe tán. Wọ́n fún tó sọ pé wọ́n ní kan lọ tà. Ó ń retí pé òun fẹ́ ta ilé, kóun kówó sápò. You can't eat your cake and have it too. Muyideen, irọ́ ló ń pa ìwọ àti gbogbo àwọn tó ń gbé ẹ lẹ́sẹ̀yìn. Gbogbo yín òfo lẹ máa mú. Òfo ni gbogbo yín mú. Agbára Ọlọ́run òfo náà lẹ máa mú títí láéláé. Because ìdúndùn inú Àgbàlá Gabriel ló fi tọrọ owó fún Muyideen pé kán fi ṣàánú fún un, tó mú wá káàkiri gbogbo àgbáyé. Ó ti gbé Muyideen jáde. Muyideen ń trend. Who is Muyideen tí ó ń trend? Ṣé bá Àgbàlá Gabriel ló jẹ́ kán mọ̀? But well, àbí ẹni ẹlẹ́ni, ẹ máa ṣe lọ ìṣó. Ọlọ́run wà pé Ọlọ́run máa túbọ̀ máa bùkún yín. Ẹ ti wá Àgbàlá Gabriel, ìwọ Muyideen kó lọ tọrọ ìdáríjì. Ó sọ pé unless tó wá lọ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹni tó parọ́ mọ́ àmì òróró Ọlọ́run tó parọ́ mọ́. Òun nìkan lọ́lọ́run lè forgive ẹ. Yes, torí ó wà glaring pé ìsọkúsọ. Ó ti mú ẹni ẹlẹ́ni, ó ti fi ẹni àmì òróró Ọlọ́run, ó ti fi wọ́lẹ̀. Bó ṣe fi wọ́lẹ̀ Ọlọ́run á fi wọ́lẹ̀. Ìwọ ṣẹ́nu gbangba. Ìwọ ní Àgbàlá Gabriel, ó ń bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀. Wọ́n tún sọ lọ́sọ́bọ̀ tí ní ìgbà tí èdè pé òun kàn sọ bẹ́ẹ̀ láti fi ba Àgbàlá Gabriel jẹ́. Àfi tó bá fún ẹ ní 5 million níjọ́ kìíní àná. Tó kúrò níbẹ̀ tó ní wọ́n mímíkì òun oríṣìíríṣìí. Ó ní wọ́n mímíkì ni pé kì í ṣe pé bóyá owó pé tí wọ́n ti fún òun 5 million, gbogbo nǹkan ti parí. Ìyẹn wọ́n. Àṣé òpònú dàgìnì dàrọ̀. Ṣé wọ́n sọ ìyá tó ń gbé ẹ lẹ́yìn ní ìrọ̀lẹ́ yìí. Ó ní orí ẹ pé wọ́n lè sọ pé Muyideen pé orí ẹ ò pé kò mọ nǹkan tó ń ṣe. Pé Muyideen ṣe kì í Muyideen gbọ́n. Ó gbọ́n ni ò lè wẹ̀.